Good morning, everyone. My name is Princess Adedoja Udutayo. We're on a program titled Aniyikaye Akile Ijebu. We are in one of the indigenes of Akile Ijebu, who happens to be Otunba Abdulfalil Abayomi Odunowo, aka Yomikash. That's what I know him to be. Good morning, sir. Thank you very much for having me here. Please, can you tell the world who you are? They want to know you. Like you introduced me, my name's Otunba Abdulfalil Abayomi Odunowo, the Otunba Abdulfalil of Akile Ijebu. Akile Ijebu. Uh, Sir, you can still tell us. You are from Akile Ijebu. Which part of Akile Ijebu? I'm from Ijebu. Ijebu. Who is your father here? My father is late Alhaji Shakiru Abiola Odunowo. Okay. And your mom? We are from the descendants of Olonde family. Okay. In Idepo. Good. My mother is Alhaji Adebisi Adeyose, who is a combination of Egba and Yewa. Okay. She has her familiar roots in Abeokuta South, Okay. Abeokuta North, Odeda and Obafemi Wede. I'm a true son of the soil. A real Ogun State. I can see that. Indigene. You can say that again because I know you. Right now, sir, it's like I heard you saying your mother is Alaja Cash. Adebisi Adeyose. Adebisi Adeyose. Cashman, who departed us a couple of weeks back. That's so And we're sorry still about mourning. that. Sorry about that. At the ripe age of 89. Ẹ jọ̀ọ́ sà, níbo ni ẹ ti ṣe ọmọdé yín? Ìlú Ìbàdàn náà bí mi sí. Okay. Ní UCH. UCH Ibadan. Bẹ́ẹ̀. And is that where you school? My doctor is Dr. Oriwariye, Okay. who happens to be a family friend. Okay. I attended Ayodele Nursery and Primary School In Ibadan. in Ibadan. We were living in Ososani back then. But I later moved to St. Benedict, Abeokuta. It's a Catholic school where I finished my primary school. And we're staying in Isalake in a hostel that is run by Mother Dostan. All right. It's a Catholic Secondary. mother. And from there, I went to St. Benedict in Soyo. I did 3 years There. before my father pulled me back to come and start All over again. from Form 2 at Mayflower School in Ikene, where I finished. Mayflower Ikene, Okay. tertiary school, Ikene. Yeah. where I finished my secondary school. And went further to University of Nigeria, Nsukka, to read agricultural engineering. Being that my mom had extensive experience in construction, contracting, we were introduced very early to construction methods, contracting. So I did a lot of internship and technical things working with her in Ababa Nigeria Limited. It's a company that is jointly owned by a German and my mom. We went to construction, we went to water systems and things. And thereafter, we started our own company, myself and my brother. First started with New Generation Advertising. We then went into telecoms and power. Interesting. So right now, what we do predominantly, apart from consulting, is telecommunications, power-related services. Okay.
It's like you have one or two things to do with this present government in Ogun State. As you're telling us, you work here, you work there, and all that. Well, I've been in government a few times. During the administration of Governor Bukula Musa, I was the SSC environment. Okay. In the first and second term of the current administration, Okay. I'm the chairman board of Gateway Trading Company in Ogun State. Thank you for telling us, shedding more light to that. Sir, Ọmọ Ìjẹ̀bú ni, and you are more or less speaking like an European man or something. Báwo ni ti European ṣe jẹ́? Ẹ ṣe ń sọ tẹ́ ń ṣe yẹn, a ṣáà ń wò pé kí ló ṣẹlẹ̀? Ìjẹ̀bú You rẹ̀ really from here. Ọmọ Ìjẹ̀bú rẹ̀ wà, ọmọ Ìjẹ̀bú gidi gan. Good, that's really the language we really want to hear from you. Ẹ jọ̀ọ́ sà, bẹ́ ṣe ń bá ìrìn àjò ayé yìí bọ̀ yìí, a rí pé ẹ ń ṣe dáadáa. Torí láàrin kan, nígbà tí a débí, a gbọ́ táwọn kan sọ pé tìmùtìmù Àwùjalẹ̀. Who are you to the paramount ruler, Ọba Síkírù Adétọ̀nà Kábíyèsí? Kájọ pẹ́ lórí. I'm the Otunba Abdulfalil of Ijebu, Akile Ijebu. I said that. Good. We only want to hear. I'm also part of the ESCO of the Council of Otunbas of Ijebu Land. Good. I'm the Publicity and Social Secretary. And because of that, people choose to call me Tìmùtìmù Àwùjalẹ̀. That I'm very close to His Royal Highness. And somebody is like my father. Paramount ruler can trust. Because we've come a long way. Okay. Way back in the 60s, when my father and my mom together were very close to him. My father has been dead now for over 20 years. I just lost my mom. Ẹ̀yin gangan ló ń pè lọ́mọ orúkọ. Ọlọ́run á dì í mú. Ẹ ṣé gan ni sir for all this. Ẹ jọ̀ọ́ sir, a gbọ́ pé tí wọ́n bá pèèyàn ní Ọ̀túnba, àwọn ọmọ ọba ni wọ́n máa ń sábà fi jẹ Ọ̀túnba. Ní Akile Ijebu. Yes, in Akile Ijebu there. Ẹni tó bá ti tọ́ sọ́ba ló ń jẹ́ Ọ̀túnba l'Akile Ijebu. Ló ń jẹ́ Ọ̀túnba l'Akile Ijebu. A dúpẹ́ f'Ọlọ́run. A rí pé ọmọọba ni nílé bàbá, ọmọọba náà ní nílé ìyá pẹ̀lú. Good. Ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ tuntun ṣe fún ìlú pàápàá. Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe. Ẹ jọ̀ọ́, gẹ́gẹ́ bí bàbá wa, because I can see you are one of the elderly man in Akile Ijebu. I can see that. Nínú gbogbo ẹgbẹ́ kò ṣẹgbẹ́ tí wọ́n ń ṣe ní ìlú Akile Ijebu yìí, tí gbogbo ọmọ Ìjẹ̀bú fi ń jẹ́ ara wọn. Lẹ́gbẹ́lẹ́gbẹ́. Rẹ́gbẹ́rẹ́gbẹ́. Ẹ jọ̀ọ́, èwo ni ẹ̀yin ṣe? Gbọ́baníyì Akile Ijebu. Gbọ́baníyì Akile Ijebu. A tún fẹ́ bèrè lọ́wọ́ yín sà, pé àǹfààní wo ni ẹ rò pé ó wà nínú ọ̀rọ̀ pé à ń ṣẹgbẹ́ tó ń jẹ́ kí ọmọ Ìjẹ̀bú fi níyì sí? Ẹ lè sọ fún wa ní ṣókí àwọn àǹfààní. Àǹfààní tó wà nínú rẹ́gbẹ́rẹ́gbẹ́ ó pọ̀ gan-an. Ní Akile Ijebu, gbogbo ẹ̀yin tẹ́ wà ní age group 3 years, between 162, 63, 64. Ẹ lè máa pàdé, ẹ lè máa rọra yín lọ́wọ́. Tẹ́ bá dẹ̀ ṣe nǹkan, wọ́n á gbárùkù tì ara wọn. Ìyẹn jẹ́ pàtó nínú àwọn àǹfààní tó wà nínú pé à ń ṣe ẹgbẹ́. Tí ọmọ ẹgbẹ́ mi bá ń ṣe nǹkan báyìí, tèmi náà bá ń ṣe nǹkan báyìí, à ń lè máa ṣe láàrin ara wa. Àbí táwọn ọmọ wa bá ń wáṣẹ́, àbí tí wọ́n lè fún wọn láàrin. À lè link ara wa. That's good. Ọlọ́run á wá ràn yín ṣe nígbà tí bàbá wa náà tí wọ́n bá dàgbàdàgbà, tí wọ́n fi ẹ̀yìn sílẹ̀ fún ẹ̀yin ọmọ tí ó tó fẹ̀yìn sílẹ̀ fún báyìí, á túbọ̀ máa júṣe fún yín o. Lẹ́ẹ̀kan sí bàbá wa, orí ètò Aniyikaye lọ́mọ Akile Ijebu ni a wà. Èmi ọmọ yín, àbúrò yín, Princess Adédọ̀jà Òdútáyọ̀, ni mo fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú bàbá wa láti èmi tí à ń pè ní Otunba Abdulfalil Abayomi Odunowo. Lẹ́ẹ̀kan sí bàbá, ẹ má bínú. A rí pé ojúde ọba tí ẹ ṣe tó lọ yìí, ó lékenkà, ó dùn, ó ní gbọ́ngbọ́n nínú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ní ìlú Akile Ijebu,
la ṣe fẹ́ bu eléyìí wá sí etí gbọ̀yìn wípé bí gbogbo ẹ̀ ṣe rí gbìrìgbìrì tí gbogbo ẹ̀ ń ṣe gbìrìgbìrì tí gbogbo ẹ̀ ń ṣe ẹ jọ̀ọ́ à ń bẹ̀bẹ̀ ni a dẹ̀ fẹ́ sọ fún yín pé gẹ́gẹ́ bí ẹni tó ń ṣojú fún bàbá wa pẹ̀lú kẹ́ bá wa wá ọgbọ́n dá sí àárín yìí nítorí kò sí ó hàn gbangba àgbáyé pé gbogbo ẹ̀ ti lọ́pọ̀ jù a dẹ̀ nígbàgbọ́ pé ẹ bá wa wá ọgbọ́n dá sí. ẹ ṣe gan ni ṣé ẹ mọ̀ pé irú ètò tá à ń ṣe kò sí bá ṣe lè mọ iye àwọn èèyàn tó máa wá àníbi tá à ń lò ó ní maximum capacity ẹ kó wọ bẹ̀. ẹni tó lè dùn abẹ bọ tí àwọn tó yẹ kó wà bẹ tó bá ti kú tó àbàjẹ́ káwọn èèyàn wọlé àdìwálà. àdìwálà àdàbẹ̀ pé wọ́n fẹ́ àwọn ọkọ̀ ju àwọn ọkọ̀ lọ but ní agbára Ọlọ́run àwọn ètò míì tá a máa ṣe ó máa àárẹ̀ bẹ́tà kí ó máa rí ó máa dojú pọ̀ tó èyí tó àlọ́ yìí èrò ti pọ̀ jù ni èrò ti pọ̀ jù. kálukú ló fẹ́ dójú rí ọba. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ wá pay homage. bẹ́ẹ̀ ni èrò pọ̀ ṣe a plan but omi pọ̀ jọ kà lọ ni. Ọlọ́run àtúmọ̀ kò tẹ̀ sí nǹkan tá a lè ṣe é pààyẹ àṣà lè ní kọ́ má jẹ́ kéèyàn wá. kò possible and all over the world làwọn èèyàn ti ń wá tí wọ́n ti wá ń ṣe. in fact ọdún ìtì ẹ̀ tún yàtọ̀. àdúpẹ́ ọdún tó ń bọ̀ láti oṣù méjì ní gbogbo hotels Ìjẹ̀bú ti wà fully booked oṣù méjì to get this event. we are aware of that. well bàbá wa a tún fẹ́ padà sórí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dẹ́ ǹjẹ́ is there any social club that has so more popular even more equipping here in Akile Ijebu tó fẹ́ dàbí àwọn ẹgbẹ́ social club ti báwo. we learn you have other social club like Ijebu Ode club. Ijebu Ode club Obanta, which one do you belong to? All of them. All of them. Yes. At Obanta. At Obanta, Ijebu Ode club. Alágbára ni o. Bí ti báwo. When you have various social club and you are a member as well as Regberegbe again and as Otunba in Akile Ijebu here. Kí la tún fẹ́ ṣe? Kí la wáyé fún? Ká máa jọ̀líjọ̀lí, kí a máa happy, ká máa ràn yàn lọ́wọ́, kó máa ràn wá lọ́wọ́. Ẹni tó bá jókòó sílé tí ẹ máa bá jókòó ní. Aláti máa wọlé wọ̀de. Ó dà bẹ́ẹ̀. Ẹ̀yin ará àti ọ̀rẹ́ òun là ń gbọ́ látẹ̀kàn yìí gbọ́ nǹkan tí bàbá wa sọ wọ́n ní à ń láti máa jọ̀líjọ̀lí ẹni tó bá wà láyé ló ń jọ̀lí ẹni tó bá ti kú ò lè rí nǹkan kan jọ̀lí o àwa à ń fi àsìkò yìí sọ fún ẹ̀yin aráalé lókè òkun àti ní ilẹ̀ Nàìjíríà wípé pàápàá ẹ̀yin ọmọ Akile Ijebu ẹ jẹ́ ká jọ ṣe ẹ wá ẹ jẹ́ ká jọ fọwọ́ kún ẹ rí Aniyikaye lọ́mọ Akile Ijebu ìkan nínú wọn la tún wá sórí ètò láàárọ̀ yìí tí a rí wípé wọ́n kàwé wọ́n gbafẹ́ wọ́n gbayì láwùjọ ọmọ ọba tún ni wọ́n bẹ́ẹ̀ àwọn náà tún ń ṣẹgbẹ́ wọ́n sì ń pe ẹ̀yin tó kù báyìí gbogbo ẹ̀yin tẹ́ ṣì ń bẹ̀rù láti wá sí ìlú Ìjẹ̀bú tẹ́ ń wò pé kí náà ń ṣe ń bẹ̀ àtijọ́ ń fojú rí o kí náà fẹ́ sọ nípa tiẹ̀ a fẹ́ bèrè lọ́wọ́ bàbá wa a ti rí impact oríṣiríṣi tẹ́ ti kópa nínú ẹ̀ láti ṣe fún ìlú Ogun State right now èyí sàn sọ lọ́wọ́lọ́wọ́ tí bàbá wa ní Ìjẹ̀bú State nọ́yìn kí lẹ rí sọ́ọ̀sì. ọ̀rọ̀ Ìjẹ̀bú State ó important. báyìí. gan because that's 1976 láti wà lẹ́nu but bá a ṣe wò ó sí lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà ṣíṣe ni. a máa rí Ìjẹ̀bú State but ká tó rí Ìjẹ̀bú State mo ń pe gbogbo ọmọ Akile Ijebu lọ́kùnrin àti lóbìnrin pé Ìjẹ̀bú ló kàn báyìí ní gómìnà 2027 kí gbogbo agbáròkò over 40 years nílé lóko lọ́mọ Ìjẹ̀bú ti ṣe gómìnà gbẹ̀yìn ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ní tàbá fún wèrè lọ́kọ́
Àròkọ sọ́dọ̀ ẹ̀. nǹkan tó ti ṣẹlẹ̀ nìyẹn Sí bó ṣe lè rí. gbogbo àwọn tó ti ṣe ọ̀dọ̀ wọn náà roko sí wọn ò roko sọ́dọ̀ wa káwa náà wá dìde káwa gbárùkù Sọ pé tì àwa pé nílé. 2027 ọmọ tó wá láti Akile Ijebu any of the Lọ 6 sí local ni o. government Odogbolu Ijebu East Ijebu North East Ijebu Ode Ijebu North and Waterside la fẹ́ kó ṣe gómìnà ní 2027 Good. Báyìí. báyìí adẹ̀ tí kò sí inú ẹ̀ adẹ̀ ń pe gbogbo ọmọ Ìjẹ̀bú nílé lóko kọ́ gbárùkù Jáde. tì wá Kan gbárùkù ẹni tì tó bá fẹ́ kó máa bọ̀ àsìkò ti tó. àjọṣe báyìí. Ẹ ṣé bàbá wa torí ipa kan nínú ohun tá a fẹ́ béèrè lọ́wọ́ yín lè bá wa tàn ìmọ́lẹ̀ sí i. A rí wípé látìgbà tí gómìnà ti ń wáyé nílùú Ògùn State ká má tí ì wá sọ ti Ìjẹ̀bú náà tá à ń fà yìí a rí wípé kò tí ì sí ọmọ Ìjẹ̀bú Òde àbí any of the Akile Ijebu tí ó jẹ́ pàtó tí ó ṣe gómìnà. láti 1999 Ọ̀rọ̀ pàtàkì lọ́rọ̀ tí ẹ mú wá sétí gbọ́ láàárọ̀ yìí èyí ìgan á jẹ́ ìṣítí fún àwọn ọmọ wa gbogbo tí wọ́n ń sá sẹ́yìn pé wàhálà máa ń pọ̀ báwo ló ṣe é ṣe ó ní bàbá wa ń sọ wípé oníkàlùkù jáde ẹni tó bá ní interest kó bọ́ síta a ó sì gbárùkù sí wa àríṣe á ṣe é ṣe fún wa lágbára Ọlọ́run. Bàbá wa ká tó máa lọ bí ẹ ti ṣe ń sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ ètò yìí a fẹ́ mọ̀ bóyá òyìnbó ni ẹni tẹ́yìn fi ṣe ìkejì ara ni àbí ọmọ ilẹ̀ Ìjẹ̀bú yìí ni wọ́n àbí ṣé Yorùbá ni wọ́n ni ẹni tó jẹ́ ìyàwó fún yìí. báwo lọmọ Ìjẹ̀bú ṣe máa fẹ́ ìbò mo lè bó ti fẹ́ wá. ó wáyé bẹ́ẹ̀. ìyàwó méjì ni mo ní ìkan ti lọ ìkejì ní bí ìyẹn ló wà lẹ́sìn. ṣé ọmọlẹ̀ wa ń bí iná làwọn wọn ṣe wọ́n fẹ́ jọ Ìgbò ni. kò ṣe Ìgbò kò dẹ́ ṣe Yorùbá ọmọ Bọ̀nú ni. Hausa ni wọ́n. bẹ́ẹ̀ ni. That's wonderful ẹ̀yin gan ló ń pè ní pure African man. Sure Arab dẹ́dẹ́. That's a good one. Thank you very much. Ìjẹ̀bú ẹ̀rí Ìjẹ̀bú lágbára láti fẹ́ obìnrin. Ìjẹ̀bú lọ́kọ gbogbo lórílẹ̀ Nàìjíríà yìí. Ìjẹ̀bú lọ́kọ gbogbo Nàìjíríà àtẹ̀gbá àti Ìbàdàn àtọ̀yọ́. Adúpẹ́ fọlọ́. àwa náà ni because Ìjẹ̀bú gbáfẹ́. tí ẹ mọ̀ ok nínú gbogbo Yorùbá mo fẹ́ béèrè question kan ta ló ní Ìjẹ̀bú gàrí Ìjẹ̀bú èsì ògiri Ìjẹ̀bú èsì ẹni ìwé ìkọ́kọrẹ́ Ìjẹ̀bú èsì aláì owó Ìjẹ̀bú kékeré Ìjẹ̀bú náà dẹ̀rẹ̀ owó ni àgbàlagbà Ìjẹ̀bú owó ni wọ́n thank you so much sir for this update because ṣé ẹ gbọ́ báyìí ẹ̀yin ọmọ Ìjẹ̀bú tẹ̀sí ní Nàìjíríà wọ́n ní ibikíbi ẹ ti lè mú ìyàwó wálé. anywhere Ìjẹ̀bú borí gbogbo. That's a very good one àwọn bàbá ti sọ fún wa pé gbogbo ilẹ̀ ló gbà wá. bẹ́ẹ̀ni ọmọ Ìjẹ̀bú gbáfẹ́ wọ́n dẹ̀ mọ obìnrin tọ́jú nítorí ẹ̀ làwọn èèyàn ṣe fẹ́ràn àwọn ọmọ Ìjẹ̀bú. Òótọ́ ni òun náà ṣàlàyé fún wa yìí torí ẹ̀ ni gbogbo èèyàn ṣe nífẹ̀ẹ́ ọmọ Ìjẹ̀bú oníkálùkù tiẹ̀ ló fẹ́ Ìjẹ̀bú báyìí wọ́n fẹ́ tan ọmọ Ìjẹ̀bú ṣáà ni adúpẹ́ fọlọ́run fún iyì tọ́lọ́run gbé àwọn ọmọ Ìjẹ̀bú. fún àwa ọmọ Ìjẹ̀bú. fún àwa ọmọ Ìjẹ̀bú má sọ pé èèyàn ọmọ Ìjẹ̀bú. adúpẹ́ fọlọ́run. because ìmẹ̀pẹ́ nílé bàbá ẹ wà. bẹ́ẹ̀ni òun náà sọ yìí wọ́n ní mẹ̀pẹ́ nílé wọ́n ìmẹ̀pẹ́ nílé bá mi. So at this point, can you speak Ijebu language for us? Yeah, the dialect. I can speak a bit. I'm not. When I'm speaking with people, I try to speak your dialect. Good. But it's not something I can comfortably do while I'm doing an interview because I'm not used to it. Okay, but can you just try? And let your people hear you. gbogbo ọmọ Ìjẹ̀bú. A fẹ́ sọ nǹkan tẹ́ máa sọ fún yín. Kí ni ẹ fẹ́ kí n sọ? Níwáyìí, ibà ẹni Ọ̀túnba Abdulfalil Abayomi Odunowo wọ́n fẹ́ sọ̀jẹ̀bú rẹ ni láti fi bá ẹ̀wẹ̀ ará àti ọ̀rẹ́ wà lókèrè kan bá wọn sọ̀rọ̀ fọ kẹ má bọ̀ nílé o ẹ̀wọ̀n ẹ̀ kórè kò délé o wọ́n ní gbérájò àṣeyèkẹ́ra alápọ̀n máa mi ṣèpò wọ́n á ṣàṣejèrè lórun bá ẹni fẹ́ sọ̀rọ̀ ẹni rẹ̀ fọkẹ́ má wa kájọ ṣe kójúṣe rẹ ni kó o bá fẹ́ di gómìnà
wọ́n ṣá máa wà níjẹ̀bú kó o fẹ́ dorúnkún ìdára má bọ̀ níjẹ̀bú àwọn afẹ́yìn pọ̀n wa akẹ́jùṣe rẹ̀ ni ó yá ìbá ẹni ẹ bá àwọn wọ̀nyí sọ. ẹ ti sọ́tàn gbogbo ẹni tó ń bọ̀ ní tó wà ní àjò ẹgbẹ́ máa bọ̀ níjẹ̀bú ìjẹ̀bú rí ẹ bá wá jẹ̀bú gbogbo ẹni tó fẹ́ ṣe dédé náà lè máa ṣe. Amazing. Thank you so much, sir. You're welcome. You've been You're talking welcome. and you've been giving us a light even to so many things that we need to ask from you. We appreciate. Thank and you it's very been a much. pleasure talking to you, Otunba. I'm grateful for you having me, Odunowo. and I'm available any other time you want to. Thank you so much, sir. God bless you. You're welcome. Orí ètò Aniyikaye lọ́mọ Akile Ijebu náà la ṣe wà. A wá fẹ́ mú ọ̀rọ̀ tá a fi ń jomi tó rọrọ̀ látẹ̀ní. A fẹ́ mú wá sí pamọ́ báyìí. A ó sì máa pàdé láyọ̀. Èmi ọmọ yín lẹ́ǹkan sí Olúwakẹ́mi Adédọ̀jà Òdútáyọ̀ lórúkọ tèmi. À ń lọ àti ìdè a ó tún padà bára wa láyọ̀ àtàláfíà. Ó di lábọ̀. Thank you.